òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sà mẹ́mọ́ sùn lẹ́ka jáde lọ òun tún ẹfẹ̀ lọ́gbọ̀n ṣe. Bú ni o, ó ṣe gbá ni o, aláìsàn ni o, Olúkúfọ̀ládé ní táwọn èèyàn sọ káàkiri nígbà náà. Ṣùgbọ́n lónìí a rí pé ṣékéṣéké ni ara bàbá wà. Eléyìí àdúrà náà ló gbé abádúró náà. Ó ní ó sì tọ́jú ara ẹ̀ náà. Tó ti yé sè lẹ́yìn ìgbà yẹn náà kó tó ṣe ìgbà yẹn náà àwa sọ pé a kọ́ àwọn wòlíì kan kalẹ̀ pé kí wọ́n máa fàdúrà ràn lọ́wọ́. Ó wà ní gbogbo nǹkan tá à ń sọ nígbà yẹn náà nígbà tó ń sìnkì nígbà yẹn náà kó tó bẹ̀rẹ̀ pé a ní kán pé a kọ́ àwọn wòlíì kan dídé kó máa fàdúrà ràn tí bí Jésù àwọn lọ́wọ́. Ó wà ní Tinubu lọ́wọ́ jẹ́ kó máa fi ran Tinubu lọ́wọ́. Ó wà ní àwọn papers náà. Dábàdà yọ ní sí YouTube mi ẹ níbẹ̀. Àwọn ẹ̀rẹ́ rí gẹ́gẹ́ bí ọ̀tá rẹ̀. Tó ti yé sí. Jẹ́ sọ fún yín wòlíì tí wàá ń ṣe wòlíì gọ́ọ̀mẹ̀ntì. Èèyàn ò jẹ́ kó jẹ́ Yorùbá kí n máa ṣáìdẹ̀ nǹkan tọ́lọ́run bá sọ fún mi lèmi máa sọ. Tí ó ti yé sí. Ó wà ń bẹ̀ ńgbà yẹn tá a sọ lẹ́yìn ìgbà táwọn kan sọ pé ó kú sílùú òyìnbó tí wọ́n tún padà wáyé interview mo ní kò kú mo láàárẹ̀ wà lára ẹ̀ mo ń sọ máa ní kó máa fàdúrà máa ràn án lọ́wọ́ kó lè witness 2023 mo gbé jáde nígbà yẹn láti 2019 ló sọ pé kó máa fàdúrà ràn Tinubu lọ́wọ́ wọ́n rìkọ́dù ọ̀ wà ní pípápá gbogbo ó wà lẹ́kún mọ́ ọ̀rọ̀ oríṣi bẹ́ẹ̀ tó tèké ẹ̀kún ràn gbogbo ẹ̀ pátá so ló sọ pé mo gbé àwọn wòlíì kan kalẹ̀ pé kó máa fàdúrà ràn lọ́wọ́. Àwọn wòlíì tẹ̀wé kalẹ̀ nígbà yẹn sà ṣé wọ́n fún yín lówó ẹ̀ ní abẹ́ǹkan omi ẹ̀yẹ tí wáyà tán tó wọn bá wa ọ̀tà lọ jẹun tí ó ti ń sìn kì í ṣe gbogbo àwọn tá a bá rí àwọn tá a ń fàdúrà ràn lọ́wọ́ ló pọ̀ jù ìyẹn ní ká sọ pé a fẹ́ máa bèrè lọ́rùn iṣẹ́ Ọlọ́run ṣe fún owó wọn fi ń kọ̀rọ̀ ọjọ́ nísìnyí wọ́n tún fi ń kọ̀rọ̀ ọjọ́ tọ́lá bá yàn ẹ́ ní wòlíì tó bá sọ nǹkan wà àwọn wọ̀nyẹn wàá fàdúrà ràn wọ́n lọ́wọ́ nú wọn bọ̀tẹ́lẹ̀ tó bá dẹ̀ ń ṣèpè nú Ọlọ́run á ní kó stop ẹ̀ kó má fàdúrà ràn lọ́wọ́ mọ́. Bàbá ẹnìkan ti ń bèrè bíi pé ṣé ó ṣeé ṣe kí a níjọba ẹlẹ́kùnjẹkùn ní Nàìjíríà bá ṣe ní 60s nígbà yẹn tí south west regional wà ní tiwọn bí east á ní tiẹ̀ Hausa á ní tiẹ̀ ṣé nǹkan tó máa ṣẹlẹ̀ last ní confederation ló máa last wa confederation so oníkàkọ́ máa control state yẹn ló ń padà bọ̀ wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ló máa ṣẹlẹ̀ Nàìjíríà ò ní pín nínú ìran lẹ ti rí o. ilẹ̀ Ọlọ́run ti sọ tẹ́lẹ̀ mo dẹ̀ ti ń repeat ẹ̀ kì í ṣe mo ti ń sọ gbogbo gbà táwọn sọ́rọ̀ ìgbò ń jáde yẹn mò ń repeat ẹ̀ bẹ́ẹ̀ ẹ lọ sí YouTube mi kẹ́ ẹ lọ gbọ́. Ṣùgbọ́n lọ́rọ̀ kan ní wàhálà pẹ̀lú Tinubu o. Kò kí wàhálà ọmọ ní tó wà bí mo ṣe wà bí mo ní program nǹkan tó máa gbà lọ́wọ́ ẹ̀ máa book appointment ẹ̀ máa bá òun ò dẹ̀ lè sọ pé kí n padà mo jẹ́ mo sọ fún mi olóyin ní Tinubu ẹlẹ́dàá ẹ̀ mo ní kò sẹ́ni tó bá súnmọ́ báyìí tí ò ní rí nǹkan ara èèyàn ní tí bá fẹ́ gbà nǹkan lọ́wọ́ ẹ̀ tó ń bá ní nǹkan máa book appointment èèyàn ní kó lé mi padà náà. Ẹ bá rí lé nìkílẹ̀ máa sọ fún. Ẹ bá rí lé nìkílẹ̀ máa sọ fún. Ẹ bá rí lé nìkílẹ̀ máa sọ fún. Wọ́n ti bá ní nǹkan lẹ́dọ̀ ẹ̀ ni tí bá ní nǹkan láti gbà lẹ́dọ̀ ẹ̀ mi lè lọ bá lásán tí bá ní nǹkan pé ókè o mo nǹkan báyìí o mo ń fẹ́ program báyìí tí mo fẹ́ ṣe o mo dẹ̀ fẹ́ kó assist mi o so ó tán nǹkan tẹ̀mí lè fi lọ sọ́dọ̀ gọ́ọ̀mẹ̀ntì nìyẹn nígbà tá a wà lógun state àrílẹ̀ tá a fẹ́ fi dá farm a dẹ̀ lọ bá mùsù pé báyìí ó dẹ̀ assist wa a dẹ̀ ṣiṣẹ́ oko wa so kò sí nǹkan tó máa gbà lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì bá ní nǹkan tó mo ní fẹ́ ṣe ẹ̀dà mo fẹ́ dálé iṣẹ́ sílẹ̀ mo fẹ́ ṣe báyìí mo lè lọ bá nǹkan báyìí mo fẹ́ ṣe o ẹ assist mi o ó tán nǹkan tó mo lè fi book appointment pẹ̀lú ẹ̀ nìyẹn. Ìmọ̀ràn wòlíì wa ń kọ́ ìmọ̀ràn wòlíì fún adarí ìlú gẹ́gẹ́ bí wòlíì kẹgbà wọn. ìmọ̀ràn tèmi ni pé kó wá nǹkan ṣe sílẹ̀ Yorùbá olúbo ṣe máa pẹ́ bẹ̀ mọ́ mo ti sọ fún yín bó ṣe wà ń sè bẹ́ẹ̀ ni oní bí Tinubu ṣe máa pẹ́ lórí àléfà mọ́ kó tètè ṣe nǹkan sílẹ̀ Yorùbá. ẹ lábẹ́ dáadáa sà. bẹ́ẹ̀ ni. Wọ́n ní ká ṣàlàyé bẹ́ẹ̀ dáadáa fáwọn èèyàn kan. Mo ti sọ tẹ́lẹ̀ pé ìjọba ẹ̀ pé kò ní pẹ́. Táwọn pé màá tún wá di àdírẹ́sì ní June tí mo bèrè lọ́wọ́ mo sọ pé last year mo sọ pé ìjọba ò ní pẹ́ torí kó mo ti ẹ̀ sọ. Ìjọba ò ní pẹ́. Ló bá tó àkókò kan àwọn Haúsá wọn máa padà lẹ́yìn ẹ̀. Ó yẹ tè ṣe nǹkan báyìí. Bó ṣe nǹkan tó bá fẹ́ ṣe. Fúnlẹ̀ Yorùbá. Bó fẹ́ lọ́dún mẹ́jọ ẹ̀ kò lè lọ́dún mẹ́jọ ń bẹ̀ o. Ọdún mẹ́rin ńkọ́. Ẹ gbàgbé yẹn. tó bá rí bẹ́ẹ̀ kọ́ sà. Tí ó ti ń sè nǹkan tọ́lọ́run sọ nìyẹn o bó lè dọ̀la o Ọlọ́run fẹ́ padà bó ti yí o bọ̀ lọ́wọ́lọ́wọ́ tọ́lọ́run sọ fún mi yìí tí ó ti ń sè nǹkan kan máa ṣẹlẹ̀ kó tó dá 2027 ní Nàìjíríà
nǹkan tí wọ́n máa lágbára tó máa ṣẹlẹ̀ tí ó ti ń sìn. so sir nípa ọrọ̀ ajé Nàìjíríà wọ́n fẹ́ kẹ́ ìkíní nípa ọ̀rọ̀ ara ní àwọn aráàlú kí ni Olúwa fi hàn yín nípa ọrọ̀ ajé orílẹ̀-èdè pàápàá pẹ̀lú bí ilé iṣẹ́ ìfọ̀pọ̀ Dangote ṣe bẹ̀rẹ̀ Dangote refinery. ìbẹ̀ Port Harcourt ní bẹ́ẹ̀ bẹ̀rẹ̀. tí ó ṣeé ṣe kí ara tiẹ̀ ní ara tù wá díẹ̀ ìyẹn ìkíní. Ìkejì bẹ́tì edu àbí bẹ́tì edu kọ́nà mínísítà Tinubu ó ti lọ báyìí ìyẹn ó ti ṣubú. Ìkejì náà ní wá ní DSS ọ̀la rí CCB tí ó ṣeé ṣe ká tó rí àwọn míì tí wọ́n máa lé kúrò nínú ìjọba Bọ́lá Tinubu yìí. ẹ jẹ́ ní ìjọba tẹ́ ẹ béèrè mo ń sọ lẹ́ẹ̀kan ẹ̀ lísìrì ẹ̀ bá ní rìfánárì 20 rìfánárì Nàìjíríà kó máa ṣiṣẹ́ sọ́sídì ọ̀n bá dá padà sípò ẹ̀ nǹkan túbọ̀ máa gbówó lé Nàìjíríà túbọ̀ máa lé sílẹ̀ nítorí pé a ti sọ fún yín Tinubu wà lórí ìdúró ni kò sórí ìjókòó president Nàìjíríà mo sọ lọ́dọ̀ yẹn kì í ṣe wọn ló wà lórí ìjókòó. Èkejì àwọn ẹlẹ́mìí òkùnkùn ló ń dorílẹ̀-èdè láàmú tí mo sọ fún yìí nǹkan túbọ̀ máa wọ́n sí mo ti sọ kọjá lẹ́ẹ̀kan bí nǹkan á máa le sí ni ìwọ tó bá gbàdúrà tó bá súnmọ́ Ọlọ́run á fún ẹ lórí ọ̀fẹ́ láti lè jẹ láti lè mú inú ẹ̀ ní kò sí changes ìdí tí mo sọ fún yín pé kó tó da 2027 kan á ṣẹlẹ̀ nígbà tí ìnira ìbá pọ̀ jù. fáwọn èèyàn tí wọ́n bá lè rà á mọ́. láti la ó sá gbogbo ẹ̀ ló tún máa bẹ̀rẹ̀ wá tí ìnira ìbá pọ̀ jù nǹkan á túbọ̀ máa le sí ni ìbá àdọ̀la kó sọ pé òun fi sọ́sídì yẹn òun ti gbé padà nǹkan abẹ́ sí máa le torí Ọlọ́run ti sọ ó ti sọ lọ́dọ̀ yẹn pé a sọ fún yín pé kì í ṣe Tinubu ló ní ipò yẹn ẹ tó ní ipò yẹn tọ́lọ́run sọ tí Tinubu ti ní opportunity àti wọ́ bẹ́ẹ̀ tí ó ti yé yín Ọlọ́run náà fẹ́ pa àwọn ọ̀fẹ́ kó tó lẹ̀dí ṣe ó dẹ̀ fẹ́ páàkì àwọn yẹn kúrò ló fi fàyè sílẹ̀ pé ẹyọ ni tó bá wòye sípò ní Tinubu fi favour láti ṣe president mo fẹ́ sọ fún ilé yìí ni o tí ò bá jẹ́ Tinubu tó ṣe president Nàìjíríà ti dàrú o torí Yorùbá bẹ̀ sí máa fa wàhálà torí Tinubu ni ò jẹ́ káwọn tó ń da Nàìjíríà rú àwọn Fálànà àwọn Wọlé Ṣóyínká gbogbo wọn pátá Yorùbá ló ń da orílẹ̀-èdè láàmú ni ò ti jẹ́ kó bẹ̀rẹ̀ wàhálà tó bá jẹ́ Haúsá ló wà ń bẹ̀ wàhálà ti ṣẹlẹ̀ tàbí Ìgbò Yorùbá ló máa ń ṣíwájú fún gbogbo nǹkan torí pé Tinubu jẹ́ Yorùbá ó jẹ́ Yorùbá tí ó ti ń sìn òun ló jẹ́ kí Nàìjíríà ṣe wà lọ́rùn díẹ̀ báyìí bẹ́ẹ̀ ni òun jẹ́ kó mọ bí a ṣe wà yìí ni o tí ó bá jẹ́ pé Tinubu ò jẹ́ Yorùbá pé ẹlòmíì ló fortunate síbẹ̀ kì í ṣe kan tá a sọ ìlànà sọ torí pé Tinubu jẹ́ Yorùbá ni o. ṣùgbọ́n náà ní pẹ́ńbẹ́ ṣùgbọ́n kó ṣe kíákíá. torí kó ṣe kan because ìnira yẹn kò lè control ẹ kò sí ọpọlọ kan tó ti ń sìn kò sí mí nǹkan tẹ́lẹ̀ fẹ́ sọ fún yẹn ó sì máa wà nù wọn gbogbo àwọn mínísítà gbogbo àwọn tó wà ní ipò àti senate owó ni gbogbo wọn wà lọ́bẹ̀ kò sẹ́ni tó wá ṣe taráàlú o ara wọn àtọmọ wọn kò tí ì sí gọ́ọ̀mẹ̀ntì tó wá ṣe taráàlú ní Nàìjíríà o ara wọn àtọmọ wọn bọ́ sí máa là wọn wá kiri. Owutu FM Owutu FM ó bẹ ní Kòròdú lágíríkì Owutu FM bàbá màmá ẹ̀gbọ́n pẹ̀lú àbúrò Owutu FM ní kẹ́ máa gbọ́ Owutu TV ní kẹ́ máa wò Owutu.